Yorùbá Gidi TV. Kò tí ṣe mọ́. Mo gàrí lọ di star. Abẹ́ni. Wọ́n wò lórí NTA yòókù. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ níwọ̀n ti rí gàrí rí? Tó o bá rí gàrí rí, ṣé o jẹ gàrí rí? Gàrí, ìmúlẹ̀mọ̀kúnnù ni gàrí. Ọ̀rẹ́ olówó pàdé ló jẹ́ fún bọ̀rọ̀ kìnní. Kí ló fà á? Torí pé gàrí kò sí tí ò bá lọ, o lè fi kúlí mú, o lè fi ẹ̀pà mú, o lè fi wàrà sóyà bẹ́sikẹ́ mú, o lè fi mọ́ínmọ́ín mú, o lè fi mọ́nu mú, o lè fi ata dídín mú, o lè fi ẹ̀wà mú. Kí ló lè fi mú gàrí tán? Tó bá wù ọ́ ló lè fi mú. Kódà tí ò bá tó sí nǹkan kan, o lè mú bẹ́ẹ̀. O tún lè fi ṣúgà mú, o lè foyin mú, o lè fomi mú gàrí. Gàrí mà dáa gan mà ní o. Òun ló bàṣírí ọmọ Nàìjíríà tó pọ̀. Ọ̀pọ̀ èèyàn ní ìbá ti kú tú ẹ́. Kò wá sí nǹkan tó ò lè fi mú gàrí. Níwọ̀n ìgbà tó bá ṣáà ti rómi, mo rántí ìgbà mo wà kékeré, mo máa ń fi gàrí gbígbẹ tó kan, mo máa ń fi mú gàrí tí mo dà sínú omi, a máa mú gàrí báyìí, mo máa fi mú gàrí gbígbẹ sẹ́nu, o lè fẹ́ pa mú. Ó lọ bẹ́ẹ̀. Ó dà, ibi tí wọ́n ti ń ṣe gàrí láwa yìí, ẹ bá wo màmá wa tí ń mú yan gàrí yìí, ẹ rí i pé kì í ṣe iṣẹ́ tó rọrùn, ó dùn ọmọ fẹ́yìn. Wọ́n ní 200 naira ní gàrí, ẹ̀ tó máa ná, 500 naira ní ẹ̀ tó máa ná. Ẹ rí i wọ́n ní láti bọ́ ṣọ́ọ́lẹ̀, torí pé kí ni, bọ́n bá bọ́ ṣọ́ọ́lẹ̀, nídìí àdìrò mọ̀mọ́ kí náà pọ̀ kí ní tẹ́ fi ń yan gàrí ṣádìrò náà ni. Agbada lẹ̀ ń wò yẹn tó fi ń yan gàrí. Agbada gbá sí mi gbá sí, ok èèyàn méjì lè mọ̀ yan papọ̀, ẹnìkan mọ̀ gbá ń bí ẹnìkan náà mọ̀ gbá. Bọ́n ṣe ń ṣe nìyẹn o títí ìwọ tó ń bu gàrí mú bọ́n ṣe ń yan gàrí rè. Kí wá náà fi ń ṣe gàrí? Pákí ni wọ́n fi ń ṣe gàrí. Pákí. Àwọn mí-ín pè ní gbàgùdà. Bó ṣe wà yìí ẹ̀rí bó sì ní kókó. After tán bá yan tán báyìí ẹ̀rí bó ní kókó tí wọ́n kókó ẹ̀ lẹ́ ń wò yìí. Tí wọ́n bá yan tán báyìí wọ́n ṣẹ̀ wá fi eléyìí jọ ìyẹn ni àjọ tó bá ti fa jọ̀jọ́ á wá kúnná dáadáa. Nígbà tí wọ́n lọ ẹ̀gẹ́ yẹn tán báwo lẹ ṣe tó fi rí báyìí ná eléyìí gbẹ báyìí nísìn. Ok wọ́n lọ wọ́n fún wọ́n fún ìgbà tí wọ́n fún ẹ̀rín tó dà jáàkì inú àpò náà ti fún ẹ máa fi ayé àpò bọ́ ṣe jáàkì máa fi hàn yín o ẹ má bọ̀ ẹ tẹ̀lé mi kálẹ̀ wá wo bọ́ ṣe jáàkì ẹ̀. Eré ni wọ́n fi ń lọ ẹ̀rọ ni wọ́n fi ń lọ rì ìmọ̀ kí wá ni wọ́n ń lọ gangan kí ni wọ́n bẹ̀rẹ̀ ìlọ lẹ̀ ń wé ẹ̀rọ tá ń wé ń tọ́ fi ń lọ ni wọ́n ń pè ní pákí. Pákí yẹn làwọn míì ń pè ní ẹ̀gẹ́. Ẹ má bínú mò ń wọ́n gàrí jẹ ní o mò ń wọ́n gàrí jẹ ní ẹ má bínú. Ẹ̀gẹ́ yìí ni wọ́n ń lọ. Ó ga o gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run máa fèrè ṣiṣẹ́ yín o kì í ṣe tó rọrùn o ká má parọ́ tàn á yọ. Ó le gan o. Mo dẹ̀ fọkọ̀ mo dẹ̀ fẹ́ ṣe fídíò igi ẹ̀gẹ́ lórí oko lẹ́ẹ̀kan. Náà á sì rí ó pọ̀ gan. Ẹ wá padà sí ilé jáàkì. Ẹ wá padà sí jáàkì. Ẹ lè máa work ẹ bá ti lọ sí ilé jáàkì àwọn agbé fídíò yẹn. Wọ́n náà rí ọ sọ̀rọ̀. A kọ́ dà sínú àpò. A tutù nígbà tán ṣẹ̀ṣẹ̀ dá sí. Tábà wá dà sí tán. Wọ́n wá fún wọ́n á dé lẹ́nu. Wọ́n á gbé síbẹ̀ yẹn. Eléyìí náà fi fún omi ẹ̀ dànù wọ́n fi fún gbogbo omi tó lè àwọn omi tó lè ṣe àkóbá fún àgọ́ ara wọ́n fún dànù kúrò pẹ̀lú kínní. Wọ́n ń pè nǹkan kan ní pressure ní Gẹ̀ẹ́sì pressure ó ní wọ́n fún mọ́lẹ̀ pressure ó press ẹ̀ mọ́lẹ̀ ó fi gba gbogbo àwọn omi tí ò ní wúlò ó gbà kúrò lára. Ṣùgbọ́n kó lè rọrùn dáadáa ni wọ́n ṣe lo pákó sísàlẹ̀ pákó sókè tí wọ́n bá fi pákó yẹn sí kò ní jẹ́ kó lè fún omi yẹn jáde dáadáa ó lẹ́sẹ̀ rí pákó pẹlẹbẹ òní wọ́n máa ń lò wọ́n á ti gbé sísàlẹ̀ wọ́n á gbé sí lókè wọ́n á fi tẹ̀ ẹ́
kó lè rí pẹlẹbẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n wá lọ yán. bí báyìí ó dùn sọ ṣùgbọ́n tó bá ṣe wàhálà ẹ̀ nígbà wà kékeré tá a bá ru ẹ̀gẹ́ yẹn báyìí gbogbo ọrùn gbogbo ẹ̀ làwa ti ṣe rí. gbogbo ọrùn ó ti wọ̀ mí débi pé tọ́ máa ní kúnlé wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ o gbọ́dọ̀ yí pẹ̀ lára ni. o nílé yí orí báyìí. ẹ̀yin náà ti ṣe rí àbí. ọmọ ẹlòmíà jẹ bọ́tà ni kò ṣe rí. o nílé yí ọrùn báyìí mọ́ tó bá ti ru ẹ̀gẹ́. ṣùgbọ́n àwọn tó ti ṣe rí wọ́n máa jẹ́ lẹ́rìí. àwọn èpo ẹ̀gẹ́ tí wọ́n bẹ lẹ́wọ̀ èpo ẹ̀gẹ́ tí wọ́n bẹ lẹ́wọ̀ bó ṣe rí nù. ọlá tán lọ́run ti dé ẹ wá bá wa yọ ẹ bá wa jó iléeṣẹ́ kan àlọ́tọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà Dọ́là Touch lẹ pé kíyàwó jẹ́ Dọ́là Touch ni o. àwa máa ní bí màá níṣẹ́ olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ àní kẹ́kẹ́dẹ́ rẹ̀ fàyè gbọ́ lẹ́gọ́. Pirilolongoji o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kókó kó lára ó máa lé lẹ́gọ́ abamixọ agbó gbogbo ń ṣe àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kó yún dúró lára obìnrin lẹ́gọ́ abamixọ olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò lẹ́gọ́ abamixọ ìjọba fọwọ́ sí i. lẹ́gọ́ abamixọ Only Peace Herbal Ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta oògùn gbogbo ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà ẹ pè 07031002744 lẹ́gọ́. Yorùbá Gidi TV. ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dídúró. Yorùbá Gidi TV.